ṣe kádàrá ẹ̀ náà ò papọ̀ láyé alámọ̀ ire mọ̀ tèmi níre. Olódùmarè ìbà rẹ lọ́jọ́ tòní, ọba àjíké sí ọba àjíké pè, apá ńlá tó solé ayé ró, ọ̀rọ̀ tí ń gbémọ níjà sọmọdí ẹrù jẹ̀jẹ̀, olóríkì àkìkì tán olórúkọ tí ò ní pẹ̀kun, a lè wí lè ṣe, a lè ṣe lè wí, igbá ńlá méjì àdéèsí, àjà ńlá tí ń dún womúwomù, ẹkùn ọkọ̀ àwọn aṣèké, adúró gbangban lẹ́yìn aṣòtítọ́, atiri kọ̀kọ̀ má tì kà lẹ́yìn. Kábíyèsí rẹ̀ ìbà lọ́jọ́ títí tòní, ìbà ọkùnrin ìbà olóbìnrin lọ́jọ́ tòní, ìbà ọmọdé ìbà àgbàlagbà, ìbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá nílẹ̀ òkú òtù òjìrè, mo sì bá gbogbo lọ́balọ́ba, mo sì bá gbogbo àwọn ìjòyè pátápátá, àwọn àgbààgbà nílẹ̀ òkú òtù òjìrè, ìbà olúwo ìbà ojúbọ̀nà, ìbàràbà nífẹ̀ẹ́ àwọn tòótọ́ mojúbà yín lọ́jọ́ títí tòní o, torí pé àdókò òjúbà ní mọ̀mọ́ pẹ́ lóko ìbà. Ló sọ wípé ọmọ odò ló wà lóyìn. Agbe ni mo bá níbi tó gbé ń dáró, lóde ìdárò mo ní agbe, mo kí ọ kú òde ìdárò, mo kí lọ́kùnrin mo kí olóbìnrin lọ́jọ́ tòní. Àlùkò ni mo bá ní lóde ìkosùn níbi tó gbé ń kosùn, mo ní àlùkò dòdò ọmọ àkú ìkosùn. Lékèǹlèké ńlèmi ọ̀jẹ̀ tọ́lá bá lóde ìkẹfun, mo kí lékèǹlèké mo ní ọmọ àkú ìkẹfun. Mo kí ọlọ́kùnrin mo kí olóbìnrin, mo kí ọmọ kékeré mo kí àgbàlagbà, mo kí gbogbo ẹ̀yin ọmọ kú òtù òjìrè pátápátá nílẹ̀ Yorùbá àti káàkiri àgbáláyé, gbogbo ibi tí a ti ní orí ọ̀fẹ́ láti máa wo èmi Tọ́lá Ọ̀jẹ̀ lọ́jọ́ títí tòní. Mo kí yín nìkan àwùsí, mo kí yín ní dùròmì àwùsẹ̀, gbogbo ọmọdù tó dá ìwà pátápátá, mo kí wa níwọ̀nràn bí ojúmọ́ rere tí mo wálé ayé. Ọ̀dẹ̀ ò dàbí akú ìfàpèrè tẹ́dí láti tún jọ jẹ ìgbádùn ètò títọ́jọ́ tòní látẹnu èmi Ọ̀jẹ̀tọ́lá ọmọ yín. Ìgbòho mọ̀rẹ́ ni mí, ọmọ alágbàdo òde, ọmọ atapẹ́tẹ̀ inú mi, ọmọ gègèlè ńlọdọ sànyà òde mi ní bàrà àdí omi kò sì ní sẹ́ sí mi lẹ́nu. Mo kì í kú àpàpèrè tẹ́dí lọ́jọ́ tòní. Ẹ ò rí ní ọjọ́ títí tòní, mo ṣe bá gbogbo ṣàfọ̀ṣàfọ̀ pátápátá o. Lọ́jọ́ títí tòní, kí ni àwọn nǹkan tí a ó máa mẹ́nu bà? Kí ni àwọn nǹkan tá ó máa bára wa sọ̀rọ̀ lórí ẹ̀? Ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́jọ́ tòní, ohun tí a fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lọ́jọ́ tòní ni pé, ìjẹ́ àwọn òrìṣà, àwọn irúnmọlẹ̀ òrìṣà yìí, ìjẹ́ àwọn ni wọ́n ń jẹ ènìyàn? Ìjẹ́ àti ẹ̀rí òrìṣà kan àbí irúnmọlẹ̀ kan tó ń jẹ pé ẹran ènìyàn ló yàn láàyò láti máa jẹ? Ṣáájú kó tó di pé a ó máa lọ sínú pàtàkì ètò tó gbé wa wá ní ọjọ́ tí tòní, ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa. Ẹ̀yin ṣáà ti lọ sórí YouTube channel wa, ẹ subscribe sórí Tọ́lá Ọ̀jẹ̀. Tẹ bá ti search fún Tọ́lá Ọ̀jẹ̀ TV, tẹ bá ti search fún Tọ́lá Ọ̀jẹ̀ TV, ẹ subscribe sí. Ìgbà náà ló máa fún yín ní aago kan máa wálé tó máa ṣe alamí fún yín ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe ètò. Eléyìí ló máa ta yín lólobó lórí gbogbo àwọn ètò tí a bá ti ń ṣe. Ẹ jọ̀ọ́ má gbàgbé bákan náà, ẹ tẹ̀lé wa lórí ìkànnì ayélujára títí Facebook náà àti títí Instagram àti títí TikTok. Ẹ tẹ̀lé wa lórí WhatsApp wa náà, ẹ ó máa rí gbogbo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan níbẹ̀. Lórí Instagram ẹ search fún Tọ́lá Ọ̀jẹ̀, lórí TikTok Tọ́lá Ọ̀jẹ̀ Akéwì. Bẹ́ẹ̀ náà ni lórí Yorùbá ẹ search lórí Facebook, ẹ ó rí Tọ́lá Ọ̀jẹ̀ níbẹ̀. Olódùmarè á wà pẹ̀lú wa, ojú òní tì yín, ojú òní tì èmi náà. Lórí ìkànnì yìí ẹ má gbàgbé, ibẹ̀ là ti máa ń ṣàlàyé nípa àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá. Pàtàkì ohun tí a torí ẹ̀ gbé ètò yìí kalẹ̀ fún nìyẹn. Níbi tí a ti máa ṣàlàyé, tá a ti máa sọ àwọn kókó, àwọn ọ̀rọ̀ tí ó ta kókó láàrin nínú ẹ̀sìn Yorùbá
nínú àṣà Yorùbá àti ìṣe Yorùbá lórí àwọn ọ̀rọ̀ tó mú wa takora wa, bóyá nítorí àwọn ẹ̀sìn tá a gbà léhun nǹkan tí ò wá yé wa. Níbẹ̀ la ó ti máa ṣàlàyé gbogbo àwọn nǹkan tí ò yé wa, bóyá nípasẹ̀ ẹ̀sìn tá a gbà ló jẹ́ ká ní ìkórìíra sírò àwọn gbólóhùn báyìí, àbí ìmọ̀ báyìí ni, àbí àìní ẹ̀kọ́ tó kún, àbí àìlágbọ́ra ẹni yé. Ẹ máa jọ̀wọ́ nítorí tó Olódùmarè ọba, ẹ jẹ́ ká jọ wá nǹkan fìdílé àbí ká jọ fìdílé nǹkan láti jọ máa tẹ̀lé ètò yìí bọ̀. Tó ṣáájú, àwọn wo là á tiẹ̀ ń pè ní irúnmọlẹ̀ gan nílẹ̀ Yorùbá? Àwọn ẹ̀dá wo là ń pè ní irúnmọlẹ̀? Àwọn ẹ̀dá wo ni igba ìmọ̀lẹ̀? Àwọn irúnmọlẹ̀ wọ́n dàbí àwọn, bóyá kí n sọ fún wọn pé ìtumọ̀ wọn ni àwọn màláíkà nínú èdè Lárúbáwá. Àwọn ló dàbí áńgẹ́lì nínú èdè Kìrìsìtẹ́nì. Àwọn eléyìí àwọn òjíṣẹ́ Olódùmarè ni. Àwọn ẹ̀dá tí Olódùmarè kọ́kọ́ dá kó tó di pé ó dá àwọn ẹ̀dá ènìyàn, kó tó di pé Olódùmarè dá ayé. Àwọn eléyìí ni òjíṣẹ́ Olódùmarè tí Olódùmarè dá, tí Olódùmarè ń fiṣẹ́ rán, tí Olódùmarè ń pè dá sọ́rọ̀. Àwọn ẹ̀dá wọ̀nyí, Ifá jẹ́ kó yé wa pé wọn ò ju 1,490 irúnmọlẹ̀ lọ. 1,490, that's 401. Nínú wọn náà láti rí 201. So nínú àwọn 201 yìí ni Olódùmarè wá rán 16 nínú wọn wá sílé ayé yìí pé kí wọ́n á máa ṣiṣẹ́ ilé ayé, kí wọ́n máa ṣe àmójútó ilé ayé. Àwọn yìí là ń pè ní irúnmọlẹ̀ òrìṣà. Ẹ má gbàgbé pé láàrin àwọn irúnmọlẹ̀ láti yan 16 tí Olódùmarè ní kó wá máa bá òun tún ilé ayé ṣe. Àwọn yìí là ń pè ní òrìṣà 16 tí ń bẹ lóde ìsálú ayé àti tọ̀run. Tó nínú àwọn òrìṣà 16 yìí, lára wọn ni Ọ̀rúnmìlà wà, lára wọn ni Ọbàtálá Ọbàtárìṣà wà, lára wọn ni Ògún Ọlákáayé wà, lára wọn ni Ṣàngó Ayíbílẹ́gbẹ̀ẹ́ ọ̀run wà, lára wọn ni Èṣù Ọlá ìlú wà, eégún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ọ̀ṣun Ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀, Iyemọja, Yémọwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ṣá wọn ò ju 16 lọ. Àwọn eléyìí ni wọ́n jẹ́ bíi àwọn ni òjíṣẹ́ Olódùmarè, aṣojú Olódùmarè nílé ayé. Nítòótọ́ kò síbi tójú Olódùmarè ò sí. Kò síbi tí ojú Olódùmarè ò sí. Níkọ̀kọ̀ àbí ní gbangba, gbogbo ẹ̀ pátápátá ló yé Olódùmarè. Ṣùgbọ́n Olódùmarè ń yan àwọn eléyìí, ó ṣà wọ́n lẹ́ṣà, ó ṣà wọ́n dá pé ẹ wá máa bá mi lọ ṣe àmójútó àkóso ilé ayé. Ẹ wá máa mójútó àwọn ènìyàn tí a dá sínú ilé ayé yìí. Nígbà tí àwọn ẹ̀dá wọ̀nyí ṣì ń ṣe ìṣẹ̀mí ayé wọn, ìfẹ́ wà láàrin ara wọn. Wọ́n ń bára wọn gbé ìgbé ayé àlàáfíà. Ní àkókò náà ni Olódùmarè pè wọ́n pé òkè, nígbà tí a ti dá àwọn ẹ̀dá, tá a ti dá ewéko, tá a ti dá oríko, tá a ti dá ẹran, tá a dá igi, tá a dá gbogbo àwọn oríṣiríṣi ẹ̀dá sínú ayé. Àwọn ẹ̀dá ènìyàn tí mo wá dá yìí náà, ẹ wá máa lọ bá mi ṣe àmójútó wọn. Ẹ̀yin lẹ́ ò máa ròyìn mi fún wọn. Ẹ̀yin lẹ́ ò máa ṣàlàyé bí mo ṣe jẹ́ fún wọn. Ẹ̀yin lẹ́ ò máa sọ ipò mi, agbára mi, ohun tí mo lè ṣe. Ẹ̀yin lẹ́ ò máa ṣàlàyé ẹ̀ fún wọn. Ẹ̀yin lẹ́ ò máa kọ́ wọn lórí àwọn nǹkan tí mo fẹ́ àti àwọn nǹkan tí mi ò fẹ́. Bẹ́ẹ̀ làwọn òrìṣà yìí ṣe, tí Olódùmarè sì gbé iṣẹ́ kọ̀ọ̀kan lé oníkálùkù wọn lọ́wọ́. Àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí Olódùmarè gbé lé wọn lọ́wọ́ yìí, òun ni wọ́n lágbára lé lórí, tí wọ́n sì fi ń ṣe àkóso ilé ayé, pàápàá jùlọ lórí àwọn ẹ̀dá tí Olódùmarè dá. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọgbọ́n la gbé fún Ọ̀rúnmìlà,
Kí là á sì ń pè ní ọ̀rọ̀? Ọ̀rọ̀ ni Ifá. Ifá ni àṣẹ ọ̀rọ̀ ẹnu Olódùmarè tí Olódùmarè sọ lórí gbogbo ẹ̀dá tó dá pátápátá. Kódà náà ni Olódùmarè tó fi ṣàlàyé ara ẹ̀. Ọ̀rọ̀ yìí ni Olódùmarè tó fi ròyìn ara rẹ̀. Tí a bá wọnú Ògúndálọ́tùn, Ogbè lọ́wọ́ òsì. Ifá ní bá a bá ti dá Ògúndá borógbè ilẹ̀, ọmọ awo afẹ́ jẹ, ọmọ awo afẹ́ mu, ọmọ awo fìdí òrẹ̀rẹ̀ balẹ̀. Dífá fún Olódùmarè ọba ṣeun ribiribi kárí ayé. Kò sí ohun tí Olódùmarè ò lè ṣe. Bó bá ṣòjò aṣọ̀dá, àṣekan bí òtútù, àṣekan atúmú bí ọyẹ́. Kò sí ohun Olódùmarè ọba ò lè ṣe. Iṣẹ́ Ọlọ́run tóbi, ó máa ju tèèyàn lọ. Oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ odù ló ṣàlàyé ló ròyìn iṣẹ́ Olúwa Ọlọ́run Olódùmarè. Ṣùgbọ́n ọ̀kan tí mo máa lò nínú àwọn odù náà nìyẹn nítorí àkókò. Ó fi àṣẹ àti agbára fún Ògún láti máa yẹ̀nà, láti máa lànà fún gbogbo àwọn òrìṣà, láti jẹ́ wípé gbogbo nǹkan tí ọmọ ènìyàn máa lò tó jẹ́ titi pasẹ̀ titi rin, Ògún ló fi sípasẹ̀ náà. Ìrìn àjò tí àwọn òrìṣà yìí rìn nínú ayé, ohun ìdámọ̀ wọn, ohun tí a lè rí pẹ̀lú wọn tó jẹ́ bí ohun tá a dámọ̀ wọn, àwọn nǹkan tí wọ́n ń lò, àwọn náà ni àwọn òrìṣà yìí fi rọ́pò ara wọn nígbà tí wọ́n fẹ́ lọ, nígbà tí wọ́n fẹ́ kúrò ní òde ìṣálú ayé, nígbà tí wọ́n fẹ́ di ẹ̀mí àìrí fún àwọn ẹ̀dá ènìyàn. Tó nínú àwọn irúnmọlẹ̀ òrìṣà yìí, mo ṣàlàyé fún wa pé Yorùbá mà lágbára pọ̀, Yorùbá gbọ́n púpọ̀ jù. Ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá nígbà tí àwọn irúnmọlẹ̀ òrìṣà yìí lọ tán tí wọ́n ṣípò padà, ẹ wò ó, Ifá ti sọ fún wa nínú Ìwòrì méjì, níbi tí Ifá ti sọ fún wa pé apá ní gbépo tanná oṣó, òórùn ní wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kanlẹ̀ ilẹ̀ mo tẹ̀ kí n tó tọpọ́n, ọ̀pẹ̀tẹ́rẹ́rí orókè ló yà sí búkà 16 ọ̀rọ̀jọ́ mi ń ní. Adúrà fún Ọ̀rúnmìlà tí wọ́n ní bàbá òní bímọ Sótùúfẹ̀, bàbá Ọ̀rúnmìlà gbọ́ Ifá rí wọn. Ọ̀rúnmìlà bí ọmọ 9 Sótùúfẹ̀, òun ló bí Alára, ló bí Ajérù, ló bí Ọwọ́ràngún Àgà. Ẹ wò ó, ọ̀rọ̀ ọjọ́ mi ń ní ni. Wọ́n sọ Ifá tó fìdí ẹ̀ múlẹ̀, ìdí tí àwọn òrìṣà yìí, irúnmọlẹ̀ òrìṣà yìí fi di ẹni àkóbìkúnlẹ̀ bọ. Bí wọ́n ti ṣe di tó, bí Ọ̀rúnmìlà ṣe fi ikin, bó ṣe fi rọ́pò ara rẹ̀, tí Ògún fi irin tó fi rọ́pò ara rẹ̀, tí Ṣàngó fi àwọn ohun èròjà rẹ̀ bí oṣé rẹ̀, òkúta rẹ̀, làbá rẹ̀ tó fi rọ́pò ara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá máa wò ó, tí a bá bímọ nílẹ̀ Yorùbá, tí ọmọ náà bá jọ, bóyá ó fi ìwà àbí ìṣesí kan, ó bá fi jọ ẹni àná, bóyá ẹni wa àná kan tó kú tó ti ṣípò padà, orúkọ ẹni àná yẹn náà la máa fi pe ọmọ náà. Tí a bá bímọ ọ̀kan tó bá fi ìwà kan jọ bóyá bàbá kan tó ti kú nínú ilé wa tá a sì nífẹ̀ẹ́, a lè sọ pé Babátúndé lorúkọ ọmọ náà ń jẹ́. A lè fún ọmọ náà ní orúkọ bàbá tó kú yẹn nílẹ̀ Yorùbá tàbí ìyá tó kú náà nílẹ̀ Yorùbá. Òun ló dífá fún òrìṣà Ṣàngó tó jẹ́ Aláàfin Ọ̀yọ́. Nílẹ̀ Yorùbá òrìṣà pọ̀, ṣùgbọ́n irúnmọlẹ̀ òrìṣà 16 ni wọ́n. Ṣùgbọ́n nípa pé ìwùwà ìṣesí Ṣàngó Aláàfin Ọ̀yọ́ tó farapẹ́ ti Ṣàngó Ayíbílẹ́gbẹ̀ẹ́ ọ̀run tí ń ṣe irúnmọlẹ̀ òrìṣà Ṣàngó, òun ni a fi ń pe Ṣàngó Aláàfin Ọ̀yọ́ ní òrìṣà. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílẹ̀ Yorùbá ló ti di òrìṣà. Àwọn ni wọ́n ti di òrìṣà nílẹ̀ Yorùbá tí wọ́n ti di ẹni àkúnlẹ̀ kó bìbọ nípasẹ̀ agbára tí wọ́n ní. Ṣùgbọ́n sáwọn kì í ṣe òrìṣà, wọn kì í ṣe irúnmọlẹ̀ òrìṣà. Alágbára ni wọ́n nílẹ̀ Yorùbá.
ṣùgbọ́n níbo là wá ń lọ lónìí? Ibi tá à ń lọ lónìí ni pé ǹjẹ́ àwọn òrìṣà yìí ǹjẹ́ wọ́n tiẹ̀ ń jẹ ǹjẹ́ a rí òrìṣà kan tó sọ wípé ẹran ènìyàn ni kẹ́ ẹ máa fi bọ òun? Kò sí. Ifá ò jẹ́ kó yé wa pé ó ní òrìṣà irúnmọlẹ̀ òrìṣà kan tó ní wípé ẹran ènìyàn ni ẹ máa fi bọ òun. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló máa ń dá bíi gbọ́nmi sí omi òtó láàrin àwọn ọmọ odù tó dá ìwà, pàápàá jùlọ nígbà tí a bá fẹ́ máa tàbùkù sí epo àlà ẹ̀sìn ara wa tàbí àṣà wa tàbí ìṣe wa. A ó máa sọ fún àwọn oníṣẹ̀ṣe pé ẹ̀yin tó jẹ́ pé ènìyàn lẹ máa fi ń rúbọ. A ó máa sọ fún àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe wípé ẹ̀yin tó jẹ́ wípé onídọ̀tí ni yín, ẹ̀jẹ̀ lẹ máa fi ń ṣètùtù. Ẹ máa ń sọ wípé káwọn kan máa wọlé kẹ́ tó lè sọ owó kẹ́ tó lè sọ̀rọ̀. Gbogbo ẹ̀ pátápátá ló nídìí ló nítumọ̀. Okùn ò sáà ní gùngùngùn kó má débi tó ti wá. Ǹjẹ́ a rí òrìṣà tó ń gba ẹran ènìyàn bí? Rárá o. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí òtúrá méjì sọ. Òtúrá méjì sọ fún wa pé Ifá ní ibi ó yé ni sí mo níbi ó yé ni mo Ọ̀rúnmìlà bára pẹ́tọ́ àgbọnnìrègún. Ifá ló yé wo Ògún níbi kó o gbẹ ajá kó má fi orí rẹ̀ bá ní ṣeré. Ifá níbi ó yé ni sí mo níbi ó yé ni mo bára pẹ́tọ́ àgbọnnìrègún. Ó lọ yí Ṣàngó Olúkò Ayíbilẹ́gbẹ̀ẹ́ ọ̀run níbi kó gba odidi àgbò kó má forí rẹ̀ bá ní ṣeré. Ifá níbi ó yé ni sí mo níbi ó yé ni mo ní ó yé ìwọ Ọ̀rúnmìlà àgbọnnìrègún òpìtàn ọlẹ́fẹ̀ níbi kó gba odidi ewúrẹ́ lọ́wọ́ ẹni kó má forí rẹ̀ bá ní ṣeré. Ifá ló níbi ó yé ni sí mo níbi ó yé ni mo níbi ó yé Ifá ló yé àwọn ìyá mi òṣùrùmọ̀ǹgà níbi kí wọ́n gba pátá òkété lọ́wọ́ ẹni kó má forí rẹ̀ bá ní ṣeré. Ǹjẹ́ ẹ̀yin ìyá mi òṣùrùngà, ẹ jọ̀wọ́ orí ẹran ni ẹ gbà, ẹ má máa gborí ẹni. Ifá ló sọ bẹ́ẹ̀ nínú òtúrá méjì. Tá a bá tún wò ó nínú ọ̀kànràn sódì, Ifá tún jẹ́ kó yé wa pé Ifá tún jẹ́ kó yé wa pé a kì í fi ènìyàn ṣẹbọ. Kò sí òrìṣà tó ní ká máa fi ènìyàn rúbọ fóun. Kò sí òrìṣà tó sọ pé òun o ẹ̀jẹ̀ ènìyàn lòun fẹ́ máa mu. Ẹ jẹ́ ká kọ́kọ́ jọ gbé sí làákàyè. Ǹjẹ́ ó tiẹ̀ bójúmu kó jẹ́ wípé àwọn ènìyàn alẹ́ran ara wa a ó tún máa jẹran ara wa, àbí pé àwọn tí Olódùmarè ní pé kẹ́ wá máa ṣe àkóso lórí fún bí àpẹẹrẹ kí ọba ìlú kó wá pé lọ́dọọdún àbí lọ́rọọrún àbí lóṣooṣù ẹ̀jẹ̀ ọmọ ènìyàn tóun jọba lé lórí òun lòun fẹ́ máa mu gẹ́gẹ́ bí omi. Ẹ jẹ́ ká jọ gbé sí làákàyè ọmọ odù tó dá ìwà. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ọ̀kànràn sódì wí. Ifá ní ẹ wòde mi tí mo sín ẹ wòde mi tí mo rà níràrà. Ẹ wòde mi tí mo so mọ́wọ́ mi jẹ̀lẹ́ńkẹ́. Ọmọ eku dé ọmọ eku gbé lọ. Ifá ní ká mọ́ ọmọ eku ká fi bòkè pọ̀rí òun. Ẹ wòde mi tí mo sín ẹ wòde mi tí mo rà níràrà. Ẹ wòde mi tí mo so mọ́wọ́ mi jẹ̀lẹ́ńkẹ́. Ọmọ ẹja dé ọmọ ẹyẹ dé ọmọ ẹran gbé lọ. Ifá ní ká mọ́ ọmọ ẹja ká mọ́ ọmọ ẹyẹ ká mọ́ ọmọ ẹran ká fi bòkè pọ̀rí òun. Ẹ wòde mi tí mo sín ẹ wòde mi tí mo rà níràrà. Ẹ wá wòde mi tí mo so mọ́wọ́ mi jẹ̀lẹ́ńkẹ́. Ọmọ ẹni dé ọmọ ẹni tú lọ. Ifá ní ọmọ ẹni ní gbèdé ẹni. Bàbá mi dàgbà tọ́mọ gbèdé rẹ̀. Ọmọ ẹni ní gbèdé ẹni. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Ifá yìí wí. A ó rí i pé Ifá yìí ò sọ Gẹ̀ẹ́sì rárá. Èdè Yorùbá ni Ifá wí. Gbogbo ọmọ odù tó dá ìwà, ẹ dákun ẹ bá mi pín ètò yìí.
àwọn ọ̀rọ̀ àwọn nǹkan tó ń sọnù láàrin àwọn ọmọ Yorùbá, èèyàn ò kì í dàgbà ju ohun tí èèyàn ò bá mọ̀ lọ. Ẹ jẹ́ ká pera wa sọ́nà, ẹ jẹ́ ká ẹ jẹ́ ká béèrè ẹ̀kọ́ lórí nǹkan tá ò bá mọ̀, ká béèrè lọ́wọ́ ara wa nítorí àǹfààní ara wa ni. Ẹ má jẹ́ ká máa torí àwọn nǹkan wọ̀nyí tako sálà ara wa. Ẹ má gbàgbé pé òyìnbó ò ní bímọ tiẹ̀ kó sọ ní dàda. Náání náání ohun a sì ní là ń náání bí ọmọ aṣẹ́gità ṣe ń náání èpo igi. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká gbàgbé àṣà àti ìṣe tiwa. Kò sí òrìṣà, irúnmọlẹ̀ òrìṣà kan tó ń gba ẹ̀jẹ̀ ènìyàn. Nítorí àìnítẹ́lọ́rùn, àìní sùúrù àwọn ènìyàn ló mú wa máa wá gbára káàkiri lọ́wọ́ àwọn àlìjọ̀nú, àwọn ẹbọra míì tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ènìyàn làwọn ń mu gẹ́gẹ́ bí omi, tó jẹ́ wípé ẹran ènìyàn ni wọ́n ń jẹ gẹ́gẹ́ bí ẹran. Nígbà tó jẹ́ pé a bá sì ti wọ́gbára lọ sọ́dọ̀ wọn, nǹkan táwọn náà bá fẹ́ jẹ làwọn ọmọ ènìyàn náà gbọ́dọ̀ ṣe fún wọn. Ìdílé léyìí tí ọmọ ènìyàn fi ń toko òròkó bọ́ sóko òrókò tó kiri, tí wọ́n fi ń para wọn nítorí owó, wọ́n fi ń para wọn nítorí ọlà, ni wọ́n fi ń para wọn nítorí ipò, nítorí àti ṣe rere nínú ayé. Ẹ sì má gbàgbé pé ibi orí bá sọ pé òde là á dé nínú ayé. Ọmọ odò tó dá ìwà, mo bẹ̀ wá lọ́kùnrin, mo bẹ̀ wá lóbìnrin, Ọ̀jẹ́tọ́lá lèmi ń jẹ́. Ìgbòho mọ̀rẹ́ ni mí, ọmọ alágbàdo òde, ọmọ atapẹ́tẹ́ ẹnu mi, ọmọ gègèlè ńlọdọ̀ sọ̀yà. Agbe mi ṣe tán fẹ́ máa rè ìlú Ìdáró nìyẹn, àlùkòdòdò mi ṣe tán fẹ́ máa rọ ìlú Ìkosùn, lékèélékè mi Ọ̀jẹ́tọ́lá ṣe tán fẹ́ máa lọ ìlú Ìkẹfun. Bẹ́ẹ̀ mi ò wá nílọ ẹja tó lọ tí ò dénú ibú. Ọ̀jẹ́tọ́lá mi ò ní lọ nílọ akàn tó lọ tí ò dálẹ̀ odò. Mo bá lọ lónìí, wọ́n tún padà níjọ́ mi ọjọ́ rí. Ọgbọ́n ọmọdù tó dẹ̀ ìwà.